nígbà táwọn aṣàdúrà tán táwọn aṣe sàárà lẹ́yìn ẹ̀ Yorùbá level eléyìí kì í ṣe Yorùbá level kọ́dà Nàìjíríà level kọ́ Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa Ànábì ní nínú hadithi Ànábì ní as-sadaqa Ànábì ní èyí sàárà tutfi'ul khati'a a máa paná ẹ̀ṣẹ̀ kama yutfi'ul ma'u an-nara gẹ́gẹ́ bí omi ti pa iná sàárà a máa paná ẹ̀ṣẹ̀ inú tí ẹ̀jẹ̀ kádùn àgbàbọ̀rọ̀ òun náà ní kí ni bẹ́ẹ̀ bá jẹ́ ní ẹ̀ṣẹ̀ inú hadithi mi Ànábì tún ní sana'il ma'ruf Ànábì ní ìmọ̀ ṣe dáadáa tẹ́kì masari asu a máa díwọ́ aburú fún yàn wọ́n sọ kókó mẹ́ta wà ń bẹ̀ ni pé káṣàdúà káṣe sàárà lẹ́yìn wọ́n ní Yorùbá level ni wọ́n ní Nàìjíríà level ni káṣàdúà káwá fi àyà Al-Qur'ani tẹ̀lé pé Ọlọ́run wọlá iná àti iná àbí mọ̀ta ṣàdúà tán ẹ fi iná àti iná lè ẹ̀rí Fatiha lè Ayatul Kursi lè wọ́n ní Nàìjíríà level wọ́n ní Yorùbá level wọ́n ní nínú Islam wọ́n ní kò rí bẹ́ẹ̀ ṣẹ́rí ọ̀rọ̀ yìí tó sọ yìí ọ̀rọ̀ tó ní ìdí àlàyé ni ọ̀rọ̀ tí ó sì rí bọ́dí sọ yìí ni àmọ́ kókó kan wà tán mú jáde tí mo kọ́ fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ níbi ká sọ wípé bóyá téèyàn ò bá ṣe sàárà sàdúà bóyá Ọlọ́run ò ní ìgbà lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀mí òwò gbàgbéyà sàárà báyìí dandan ni tí pàwọn tó àwọn sì ka eléyìí ọ̀rọ̀ tó yẹ sí pé a nídìí láti sàfihàn torí pé Ọlọ́run ọba àlekè ọlá kò gbé kọ́ ẹ̀dá lọ́rùn ìtìpá ẹ̀dá ò ní ká àwọn tí wọ́n sì ń fi eléyìí ṣe èrújẹ fáwọn èèyàn tó tọ́ wọ́n ń ṣe lọ́wọ́n ọba àlekè ọlá ni tí wọ́n nìyẹn àyàbọ̀tàbá kálukọ̀ á nìtàn dandan ni kápá màálù odidi kan kápá gbòdìdì kan eléyìí tí pàwọn tó wọ́n sì ká tẹ́ bá fẹ́ ní kíyàn ṣe sàárà ẹ sọ sàárà tí pa àbàjẹ́ bá ká náà ní kíni ò ní ṣe sàárà eléyìí jọra ọkọ tí mo fẹ́ yọ inú ọ̀rọ̀ tí wọ́n sọ òdì pọ̀rọ̀ léyìí oko ni àmọ́ ọ̀rọ̀ wípé ká ṣàdúà ká wá ṣe sàárà lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ tó lẹ́rìí ni o ọ̀rọ̀ tó lẹ́rìí dáadáa ni tó ti já sí pé sàárà a tètè máa gbé àdúà sí ibi tí ó ti gbà tá bá wo àyá Al-Qur'an Ọlọ́run bá wa ọba àlékè ọlá ń sọ fún wọn Al-Qur'an wípé alam ya'lamu anna Allaha huwa yaqbalu tawba an ibadihi ṣáwọn ẹni yóò mọ̀ Ọlọ́run bá ọba àlékè ọlá ìmọ̀ gba ìtúbà lọ́dọ̀ ẹrú rẹ̀ wa ya'khudhu sadaqat a sì máa gba sàárà àtàwọn èèyàn bá ṣe wa anna Allaha huwa at-tawwabur rahim ẹ̀rí níbi ìtúbà ayàwó ló tẹ̀lé sàárà náà bá fi tẹ̀lé ìmọ̀ gba ìtúbà a sì tún máa gba sàárà èyí ni pé ẹni bá tawba kátúbà ìkan nínú àdúrà ni ẹni tó bá ṣe túbà sí gbogbo ọ̀nà tó bá ṣe tó túbà tó ṣe ìsèkìfà tó ṣe tawba tó jẹ́ tòótọ́ tó sì ní àwọn májẹ̀mú rẹ̀ tó tún wá fi sàárà lé ó ń tọ́ yẹn Ọlọ́run gbà túbà rẹ̀ tó bá sì ṣe tawba náà bí ó fi sàárà sí Ọlọ́run gbà àmọ́ Ọlọ́run ọba ó sọ̀rọ̀ tawba ó tó fi kí ni ó fi sàárà tẹ̀lé eléyìí túmọ̀ yìí pé ẹni bá ṣàdúà lẹ́yìn ìgbà tó ṣàdúà tán tó wò kóun láǹfààní àti ṣe sàárà ayé rẹ̀ yọ fóun kó ṣe eléyìí kì í ṣe Yorùbá level ìtòlúwa tí Islam fọwọ́ sí ni tá bá ń sọ yìí pé sàárà ṣíṣe lẹ́yìn àdúà tá bá ń sọ yìí pé nílànà tàwọn sàlàfíà yìí pé kò lọ ẹnìyẹn kò ní bá ń jà sí àmọ́ kẹ́ ẹ ní tí wọ́n táwọn bàbá wa ń ṣe yẹn wípé Yorùbá level ni eléyìí ní ìṣù ó sì ẹlẹ́mìí sílẹ̀ wọn gbà pé àfa àbí bẹ́ẹ̀ àbílákímù rò pé wọ́n fẹ́ fọ́ kókó ọbẹ̀ àwọn kókó ọbẹ̀ kẹ́tẹ́ nìkan fẹ́ fọ́ òsì o intelligence sọ̀rọ̀ yìí ni wípé àwọn bàbá wa tí wọ́n dá fátíwà dájọ́ ẹ̀sìn yìí wọn ò sọ pé dandan ni pé ní bá ṣàdúà dandan ni kó ṣe sàárà lẹ́yìn rẹ̀ o wọn ní dandan ẹni bá kàdùkù àárín dandan ni kó pẹran lẹ́yìn ẹ̀ o àmọ́ wọn kà kó pé ẹni bá láǹfààní àti tó pẹran lẹ́yìn ẹ̀ ṣe sàárà lẹ́yìn ẹ̀ kó fi dùn àwọn èèyàn nú kó ṣe idkhalu surur fi qulubil fuqara kó fi dùn àwọn èèyàn nú wọn ló dáa púpọ̀ àwọn tó sọ̀rọ̀ yìí wọ́n ṣàṣìṣọ́ wọn mọ tí wọ́n ń sọ wọ́n sì mọ tí wọ́n ń ṣe nínú àyà mi Olúwa wa tún ní wa aqimu salata ẹ kírun wa atu zakata ẹ sì máa yọ zaka wa ma tuqaddimu li anfusikum min khayri gbogbo ń tẹ́ bá ti síwájú lóore fún ara yín tajiduhu indallahi ẹ bá lọ́dọ̀ Ọlọ́run ọba náà ní dáadáa inna Allaha bima ta'maluna basir Ọlọ́run ọba ń kọ́ pẹ̀lú gbogbo ń tẹ́ bá ṣe Ọlọ́run ọba rí àyà yìí ń sìn ẹ́ dípọ́ Ọlọ́run ọba sọ̀rọ̀ ó sọ̀rọ̀ zaka ìbádà ni tá a sì mọ̀ pé àdúà náà àdúà wọlé ìbádà ni àdúà náà wọ́n ní wà máa ti kọ́ di ìmúdẹ àwọn ìtẹ́ bá tún ti síwájú lẹ́yìn láwọn nǹkan olóore so sàárà ṣíṣe àti lára nǹkan èyí ti síwájú dáadáa níbi olóore ni fẹ́ni tó ṣàdúà tó bá òkú tún lágbára sàárà kó ṣe kó sí láì fi ń bẹ̀ kọ́dà àwọn àfáà máa ní kó ṣe tó di pé kó fi dùn ẹnìkan nínú bínú ẹni yẹn bá dùn Ọlọ́run àwọlá abẹ́ àgbàdua rẹ̀ eléyìí kò sí inú tó ń pè ní Yorùbá level àbí àdáda lẹ́ẹ̀sì náà kò sí ń bẹ̀ o tó ráwọn bàbá wa táwọn jáwọn àfáà wa àgbà tí wọ́n ti lọ́nù ìlú yìí táwọn mọ fíkìrù tí wọ́n fọwọ́ sí àwọn kìnnì yìí mo rẹ̀ yan wípé wọ́n ṣe lọ́rọ̀ yẹn o wọ́n ṣe mọ́jẹ̀mú o wọ́n gbíndí ibi tán gbẹ́sẹ̀ lé o
ká má sọ yìí kí bóyá nígbà táwọn aṣàdúrà tán táwọn aṣe sàárà lẹ́yìn ẹ̀ Yorùbá level eléyìí kì í ṣe Yorùbá level kọ́dà Nàìjíríà level kọ́ o Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa Ànábì ní nínú hadithi Ànábì ní as-sadaqa Ànábì ní èyí sàárà tutfi'ul khati'a a máa paná ẹ̀ṣẹ̀ kama yutfi'ul ma'u an-nara gẹ́gẹ́ bí omi ti pa iná sàárà a máa paná ẹ̀ṣẹ̀ inú tí ẹ̀jẹ̀ kádùn àgbàbọ̀rọ̀ òun náà ní kí ni bẹ́ẹ̀ bá jẹ́ ní ẹ̀ṣẹ̀ inú hadithi mi Ànábì tún ní sana'il ma'ruf Ànábì ní ìmọ̀ ṣe dáadáa tẹ́kì masari asu a máa díwọ́ aburú fún yàn wa sadaqatu sirr sàárà àti yàn bá ṣe nígbòǹkẹ́lẹ́ tó ti fi wò ghadaba rahman a máa pa iná ìbínú Ọlọ́run tọ́lọ́run fẹ́ bí fẹ́ dà sẹ́dà a máa pa ṣàgbọ́n tó ṣàdúrà ń sìn bẹ́ẹ̀ mọ̀ tẹ́sí pé ó lè ní nǹkan burúkú tó ṣe tọ́lọ́run bínú sí tó bá ṣàdúrà yẹn tó tún fi sàárà lé lórí bọ́lọ̀ bá ti ń bínú sí sàárà yẹn yóò pa ìbínú tọ́lọ́run fẹ́ bí Ọlọ́run ó yọ̀ǹda rẹ̀ yóò bójú àánú rẹ̀ wò gẹ́gẹ́ bá Ànábì sallallahu sọ tó yàrá fi ní ẹ̀yẹ tó dìsìn ẹ̀ka ó ní sana'il ma'ruf ìmọ̀ ṣe dáadáa sáwọn èèyàn tẹ kí masari aso a máa dínà ìṣẹ̀lẹ̀ aburú tí máa gbé nílùú rẹ̀ ó wá ní wa sadaqatu sirri sàárà jẹ́jẹ́ tí a ṣe ń kúnkẹ́lẹ́ tó ti fi wò ghadaba rabbi a sì máa paná ìbínú Ọlọ́run ọba lórí ẹ̀dá so ó tún wọ́n pé bẹ́ẹ̀ bá ṣàdúà tó fi sàárà lílé yẹn bọ́lọ̀ bá ti ń bínú sí Ọlọ́run bá ọba àlekè ọlá yóò ó lè wọ́la sàárà yẹn kọ́lọ́n kó gbé bínú kò fún bá burú kan bá ń bọ̀ fẹ́ dà tẹ́ pé ẹ̀dá tẹ́ pé àdúrà ìṣọ́ ló ṣe tá burú kan sì ń bọ̀ fún tó tún wá fi sàárà tó fi iṣẹ́ dáadáa pé sàárà náà iṣẹ́ rẹ ni ìgbà kọ́lá iṣẹ́ rẹ ni pé kíyàn dùn lágbájá nú pẹ̀lú fáwọn èèyàn káwọn èèyàn jẹun ẹni tí ó jẹ eléyìí a máa jẹ́ kí ìdènà burú a máa jókòó àwọn ẹ̀rí táwọn bàbá wa gbẹ́sẹ̀ lé lórí rẹ̀ o pẹ̀lú sọ pé wọ́n ṣe lọ́ràn yàn pẹ́ni tí ò bá ṣe sàárà àdúrà rẹ̀ ò ní gbà o àwọn bàbá tí wọ́n dáfà tí wáyé wọ́n ṣe lọ́rọ̀ yẹn bẹ́ẹ̀ o kọ́dà bí yẹn bá ṣe sàárà nìkan tí ó ṣàdúà ara dáadáa tọ́lọ̀ máa ń fi gbàdúà ìdá tọ́lọ̀ ń fi gbà burúkú fẹ́ dà òun ni so léyìí jẹ́ pé àwọn bàbá wa yẹn wọ́n lẹ́rìí nínú tí wọ́n ṣe ẹ wá tún jẹ́ mú ọ̀rọ̀ kan wá ní àwọn àyímọ̀ al-mazahib àwọn afọ́ fíkìwù wọ́n fẹ́ wípé tá a bá fẹ́ kírun sọ̀láàtù istisqa tójò bá rọ̀ ìrun tá a fi wá òjò tá a bá fẹ́ kírun yìí wọ́n fẹ́ káwọn yẹn ṣe sàárà kí wọ́n tó lọ lè kí sọ̀láàtù istisqa ẹ̀rí pé ní tí wọ́n pè ní al-mawsu' al-fiqhiyya wọ́n ní ittafaqat al-madhahib àwọn afọ́ wọn ní fíkìwù wọ́n panu pọ̀ lórí pé ala istihbab as-sadaqa bí wọ́n fẹ́ kí yẹn ṣe sàárà qabla istisqa ká tó kírun tá a fi wá òjò wọ́n ní wọ́n fẹ́ ṣe mọ̀ ẹ̀dá irun tó ń fi wá òjò kí náà fẹ́ fi yẹn ṣe wọ́n fẹ́ fi bẹ lọ́wọ́ ọba àlekè ọlá kí náà fẹ́ kàn ṣe bẹ̀bẹ̀ wọ́n náà fẹ́ kàn ṣe sàárà tí túmọ̀ pé sàárà yẹn náà wọ́n fi jí rẹ̀ bẹ̀ sọ́dọ̀ Ọlọ́run kí òjò tán fẹ́ kó rọ̀ yẹn kó lè tètè rọ̀ náà ni ẹnu bí tí wọ́n jiyàn sí ni pé lakinnahum ikhtalafu fi amri al-imam wọ́n kàn yapa ni pé fi amri al-imam bìí pé kí ìmáàmù pa wọ́n láṣẹ àwọn mọ́sàbí Shafi'i mọ́sàbí Hanabila mọ́sàbí Hanafi wọ́n ní ìmáàmù wọ́n ní kò ní pa wọ́n láṣẹ lórí ẹ̀ nítorí kálukú bá fẹ́ wọ́n ṣe kọ́dà mọ́sàbí Maliki àwọn náà ní pé ìmáàmù ò ní pa wọ́n láṣẹ pé dandan ní ká ṣe sàárà àmọ́ wọ́n fẹ́ kí wọ́n ṣe sàárà kan tó kírun tí wọ́n fi wá òjò ẹ dákun ẹ̀rí rèé tán mọ̀ wípé torí pé èrún tó fẹ́ kíyẹn náà èrún as-salat kí ni òun fún rẹ̀ àdúrà náà ni èrún tó fẹ́ kíyẹn wọ́n fẹ́ fi bẹ lọ́hùn kọ́ náà bá jẹ́ kójú rọ̀ ni wọ́n wá ní wọ́n fẹ́ kán ṣe sàárà síwájú kan tó lọlẹ̀ kírun yẹn tí n túmọ̀ pé wọ́n fẹ́ kí sàárà yẹn kó jẹ́ kírun náà tún jẹ́ àtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run bá kíákíá torí pé ẹ̀ṣẹ̀ inú ìlú lè pọ̀ kójú mọ́rọ̀ àwọn èèyàn lè máa ṣẹ lọ́wọ́ bàbá àlékè ọlá káwọn èèyàn yọ zaka bọ̀rọ̀ káwọn èèyàn ṣàánú kójú mọ́rọ̀ ó da ẹ̀ṣẹ̀ sàárà kátó kírun yìí ó tó di kó lè jẹ́ títètè gbàdúrà kójú bá rí ti rọ̀ ní táwọn èèyàn gbẹ́sẹ̀ lé lórí ẹ̀rí rèé gbogbo lè tẹ́sọ yìí Yorùbá level kọ́ gbogbo tẹ́sọ Yorùbá level yìí kì í ṣe Yorùbá level òfin tẹ́ bá ní Sàlàfíyà level ó sì dá o àmọ́ kẹ́ ní Yorùbá level kì í ṣe Yorùbá level ẹ̀ tí wọ́n jẹ́ mú kan sọ́wọ́ fún wa wọ́n ní Imam wa Ibn Qayyim al-Jawziyya nínú tí àwọn táwọn ṣe Zadul Ma'ad ní volume 1 page 504 sí 505 ní ìtẹ́bi nílọ́wọ́ yìí wọ́n jẹ́ kó yíwa pé Imam wa Ibn Taymiyyah rahimahullahu ta'ala ẹjẹ́ ń kọ̀rọ̀ yẹn ó ní shahadtu Sheikh al-Islam Ibn Taymiyyah ó ní mo gan ní Sheikh al-Islam Ibn Taymiyyah kọ́nà kó bá ka idha kharaja al-jumu'ah tó bá jáde lọ sí juma ya'khudhu ma wajada fil bayti yóò mú dání in tó bá nínú ilé min khubzin bó jẹ́ búrẹ́dì ni aw ghayri àbí nǹkan mi fayatasaddaqu bihi yóò fi ṣe sàárà fi tariqi lójú ọ̀nà tí ń bá lọ jima sirran ní kọ̀rọ̀ ó ní sẹ̀mìnì tó wúyẹ̀ kó mú agbọ́ tí ṣe Ibn Taymiyyah sọ wípé idha kana Allahu qad amarana bis-sadaqa tọ́lọ̀ ń bá pa wá láṣẹ pé ká ṣe sàárà bayna yaday munajati Rasulillah láàrin nígbà tá a bá fẹ́ bá ànábì sọ̀rọ̀
fasọ́dákọ̀tù bẹ́ẹ̀ ni ẹ̀rí ìjọsìn ká ṣe sàárà nígbà tá a bá fẹ́ rí bọ́lá ọba sọ̀rọ̀ afudọ́lù ó lọ́lá wà áwòlà ó dáa jù bẹ́ẹ̀ lọ. wọ́n ní wàhádá min fíkìhì eléyìí jẹ́ kan nínú kí ni o fíkìhù àgbọ́yé ìmáàmù wa Ibn Taymiyyah ìsìtàmbàtọ̀ hádá ìmáàmù Ibn Taymiyyah ó mú ìdájọ́ ìjáde látara ọ̀rọ̀ tọ́lọ́ bá sọ pé sọ̀rọ̀ kí mi yá yọ lẹ́dí ní amanu ẹ̀yin mùmínì idha najaytumur rasula tẹ́ ẹ bá fẹ́ràn lè bá nábì sọ̀rọ̀ ẹ̀fẹ́ lè bá dámọ̀ràn ẹ̀fẹ́ lè fọ̀rọ̀ lọ faqaddimu bayna yaday najwakum sadaqa ẹ kọ́kọ́ ti sàárà síwájú ọ̀dọ̀ ànábì náà ẹ fún sàárà náà. ó lóun rí pé ìmáàmù wa Ibn Taymiyyah rahimahullah ẹ má wọ ọ̀rọ̀ Sheikh Ibn Taymiyyah tí ń bá lọ lè kíjìmọ̀ yóò fún amú nǹkan sàárà lọ́wọ́ ní sírà ní kọ̀rọ̀ yóò fún oníbàárà yóò fáwọn èèyàn tí wọ́n nídìí ẹ̀. ó ní ẹ̀rí yẹn ni wípé tó ní pé Al-Qur'ani nìkan sọ pé tẹ́ bá ti lọ lè kíjìmọ̀ ẹ mú nǹkan ní fún sàárà ànábì ìmọ̀ lọ́jímọ̀ kó mọ jìnkà sàárà dání bẹ́ẹ̀ làwọn sàárè gan wọn lọ́jímọ̀ kọ́ jìnkà sàárà dání àmọ́ àgbóyé torí ẹ̀ tábà sọ̀rọ̀ àgbóyé àyà àgbóyé Islam ó fẹ́ Imam Ibn Taymiyyah rèé a máa wá mú nǹkan sàárà dání bíi búrẹ́dì bíi nǹkan míì náà yóò fún yàn tí ń bá lọ́jímọ̀ ó wá ní in tó ń gbẹ́sẹ̀ lé bikini ni pé kí ni Ọlọ́run bá sọ àrùkọ́ ni pé ẹ̀yin mùmínì tẹ̀ ń bá lè bá nàbì tẹ́ bá fẹ́ di fọ̀rọ̀ lọ ẹ mú nǹkan sàárà lọ bá nàbì sallallahu alaihi wasallam. ó wá ní tó tí ẹ bá lọ lè kí Ọlọ́run bá lè kí ọlá kó wá mú nǹkan sàárà dání kó fáwọn èèyàn lójú ọ̀nà ó dáa ó tún lọ́la fíkíwù Sheikh Ibn Taymiyyah rèé títún àgbọ́yé ẹ̀sìn ní tó fẹ́ ní ohun tó fẹ́ àwọn nùsùsù dìníyà àwọn ẹ̀rí nínú kìtàbù wa sunnah àgbọ́yé rẹ̀ fẹ́ ẹ má dìkù sójú kan ẹ má bọ̀ yàkọ rẹ̀ láfi ń sọ fún yín ẹjọ́ torí tó lọ́hùn àwọn bàbá wa lẹ̀ Yorùbá yìí tọ́jà wọn àfẹ́ ẹ̀sìn kọ́nà kó bá wa kẹ́wọn kó bá aṣàlékùn kẹ́ wọn tí wọ́n fọwọ́ sí káwọn èèyàn ṣàdúà kán tún ṣe sàárà lẹ́yìn ẹ̀ wọn ò ṣe lọ́rọ̀ yẹn o wọ́n níbi tán gbẹ́sẹ̀ lé lórí o àwọn ọ̀rọ̀ ẹ̀rí díẹ̀ lára mú wáyé o ẹ̀rí túpọ̀ dáadáa eléyìí jọ́rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ kejì tán wá táàfà yìí sọ wípé tán bá ń ṣàdúà tán wọ́n wá ní iná àti iná lẹ́yìn ẹ̀ pé Yorùbá level Nàìjíríà level ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ pé kò dá ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá sọ yẹn o ṣẹ́rí ẹni tó ka iná àti iná tó wá ṣàdúà lẹ́yìn rẹ̀ àti ẹni tó ṣàdúà tó wá fi iná àti iná lé ìkankan náà ni wọ́n ṣe o kí ni wọ́n ṣe àtàwọ́sùlù bíi Qur'an wọ́n wá àkàsọ̀tọ̀ Ọlọ́run bá pẹ̀lú àyà Qur'an náà ni ìkankan náà ni o Yorùbá level sí ilẹ̀ o ẹni tó ṣàdúà tán tó fi iná àti iná lé pé Ọlọ́run ìtumọ̀ ẹni pé kí ni àdúrà tí mo ṣe yìí o wọlá iná àti iná wọlá ọ̀rọ̀ rẹ wọlá ayatul kursi yìí gbàdúrà mi ó ṣàkàṣọ pẹ̀lú kí àyà Qur'ani àtẹni tó ka àyà Qur'ani tí wàá fi iná àti iná lé ìkankan náà ni o tàwásùlù lóníkàlùkù wọn ṣe o tàwásùlù ní kíni oníkàlùkù wọn ṣe kódà ẹni tó ka iná àti iná tó wá fàdúrà lé lẹ́yìn ìntẹ́lẹ̀ fi pé tiẹ̀ ní wípé tàwásùlù bil amali salih ní pé bóyá ó ka iná àti iná yẹn ó kà á fún ìbádà pé Ọlọ́run mo kà á fún Ọlọ́run ìbádà tá lè la mo wá fẹ́ tí mo fẹ́ lẹ́yìn ẹ̀ ìyí ń dẹ́ni pé ó ṣe bí amali salih àmọ́ ṣẹlẹ̀ ní tó ṣàdúrà tán tó wá ka iná àti iná lé àbóka kùrùsíyù lé àbóka àyà kanu Qur'ani lé kí ló ṣe yẹn tawassulu bil Qur'an ó fi Qur'ani bẹ́ẹ̀ lọ́wọ́n bọ́ba lé kí ó fi ṣàkàsọ eléyìí lẹ́rìí ní Qur'ani Yorùbá level kọ́ o ẹjọ́ tó gbogbo tẹ́ ń pè láwọn kan tẹ́ ń pè Yorùbá level yìí àwọn bàbá wa àfẹ́sẹ̀ tí wọ́n ti lọ kọ́nà bá kẹ́ wọ́n ní ibi tí wọ́n gbẹ́sẹ̀ lé o ibi tán sì gbẹ́sẹ̀ lé Al-Qur'ani àti sunnah náà Islam tó sì lẹ́rìí dáadáa wọ́n ṣe ṣe bídíà wọ́n ṣe kí ni aládàálẹ̀kọ́ ni wọ́n o láfi wò pé láfi ní pé ó dáa kákó fatiwa àwọn bàbá wa jọ láfi ní mọ̀rán ṣàdọ̀ Abdullahi lórí fatiwa wọn rí Irshadu Sari ilé àfàtàwà alámọ̀sí lórí bọ́pọ̀lọpọ̀ àwọn kìnìún nínú ẹ̀ láfi ní kákó jọ tó náà bàbá wa yí àfa ẹ̀sìn ni wọ́n sì dájọ́ ẹ̀sìn tó dáa tí sàlàfíà bá wá dé lónìí tó ní pé mazhabi tòun rèé mazhabi tiẹ̀ ní kó sọ pé mazhabi ti sàlàfíà má pè ní ti Islam má sọ pé yẹ́pọ̀ nìkan Islam gbàgbọ́ má sì sọ pé yìí táwọn bàbá gbẹ́sẹ̀ lè tọ́sílẹ̀ lórí ẹ̀ má pè ní Yorùbá level gbogbo ń tẹ́ ń pè gbólóhùn Yorùbá level yìí ẹ ṣọ́ra ń bẹ̀ dáadáa ọ̀rọ̀ tẹ́ bá gbé wá tó já sí pé mazhabi ẹni pé lọ́dọ̀ àwa sàlàfíà ní mazhabi sàlàfíà ní mazhabi hanbali torí pé táwọn bàbá bá ní torí àwọn ojú mi náà tún wà tí kò dín kan lọ́wọ́ ẹ má pè ní Yorùbá level ẹ má pè ní Nàìjíríà level ilé ìjọ́rọ̀ tá a sọ fún wa lórí ilé ní ṣókí ẹni túpọ̀ o kókó ni pé ẹ má sọ fáwọn èèyàn wípé ẹni bá ṣàdúà tí ò bá ṣe sàárà àdúà rẹ̀ ò ní gbà ẹ má sọ bẹ́ẹ̀ ẹ̀yin kọ́ lẹ́ gbàdúrà ọ̀rọ̀ nígbàdúrà o èyí táwọn ipa èèyàn bá sì ká ní sàárà ẹ má darí lọ́wọ́ àmẹ́ nípa rẹ̀ bá ka tó ṣàdúà tó pẹran lẹ́yìn ẹ bá ń kálukú ánì ó pẹran àbúpẹ́ díẹ̀ àbóṣe kankan nu sàárà Ọlọ́run ó gbà papọ̀ pẹ̀lú àdúà rẹ̀ ní tó bá ṣe rẹ̀ Islam ni ẹni bá ṣe sàárà nìkan kó sí láì fi ń bẹ Ọlọ́run gba sàárà rẹ̀ gbogbo tó bá fi Ọlọ́run ṣe àtìkà àdìsẹ̀ lórí ẹ̀ wọ́n fi lè sọ fúnra mi àtẹ̀yìntẹ́ jẹ́yìn ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin àfa wa tó lè lọ́dọ̀ tẹ́ gboyè lórí fíkì ìsìlámì ìdájọ́ ìsìlámù ìdájọ́ fíkì ìlẹ́gbòye lórí ní mazhabi Màlíkì tẹ́ sì kọ́ àkídà àṣàríyà tẹ́sípò àkídà alùsùnà wal jamaa tẹ́ kọ́ tẹ́ gboyè tẹ́ dé Nàìjíríà yìí ẹ má ràmọ́lù
táwọn sàlàfíà bá dé ẹni tó ṣe education nu wọn ẹni mọ̀, ẹni tó ṣe biology nu ẹni mọ̀, wọ́n ń pèdè dáwà dá iṣẹ́ rẹ̀ ni. ẹ̀yin náà bẹ́ẹ̀ ti dé Nàìjíríà yìí ó ní phd bẹ́nu yín, masters bẹ́nu yín lórí fíkì Islam, ẹ̀yin náà ẹ dá hálùkọ́ lẹ̀ fáwọn èèyàn, ẹ dálẹ̀ àwọn mọ́sálásí wà rẹpẹtẹ kójọ sọ́ọ̀sẹ̀ káwọn èèyàn máa pàdé ń bẹ̀ káwọn wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn, gbogbo àná kọ́ láàlá láti sàlátù tán, gbogbo akọ́ ẹ dá jòkó ibi tẹ́ ẹ ti lọ lé kẹ́kọ̀ọ́ fíkì tó ti fún yín lóye, wọ́n ní sọ pé ìlú ilẹ̀ ń lọ yìí o, ẹ ló ń tẹ́ ní ẹ má ra amáyé, ẹ má jọpẹ́ sí àyíbó yà múnà sábàtì òde nìkan láti máa pàdé yìí, ẹ má jọpẹ́ tẹ̀yìn ẹ láwọn ibùsọ̀ mọ́sálásí ń bẹ, masajidi ń bẹ, àwọn àyè ń bẹ, ẹ gbé ilé ẹ̀kọ́ fíkì kalẹ̀ fáwọn èèyàn, ẹ ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn tó rọ̀ wọn ara bí yìí ń dé, wọ́n gbogbo ohun tó àwọn bàbá wa mọ̀ ní fíkì mọ̀ gbogbo ìlànà dàrú yìí nítorí náà sọ̀rọ̀ nípa ẹran pé ìmámù tó bá yí pé wọn ní kí ìmámù wọn ní kádùn ìmámù kó pẹran káwa tó pẹran ṣẹ̀sọ̀ kí mọ́sàgbọ̀n màlìkí tó wà ní pé ìmámù gbọdọ̀ pa ẹran ká tó pẹran tó sì lẹ́rìí gbogbo ẹ̀ ni wọ́n ń dàwó yìí. ẹ̀yin àfa ẹ má jẹ́ ọlọ́run obìnrin kálukú bọ̀ wọ́n láti ṣe sí ẹ gboyè nínú fíkìrì Islam nínú ẹ̀kọ́ fíkìrì social media rẹ ẹ jẹ́ kó constant àwọn ìdájọ́ fíkìrì mọ̀sálẹ̀ fìkìyà ẹ fáwọn èèyàn ọlọ́run bá sàn wọn lẹ́sẹ̀ àwọn èèyàn fẹ́ mẹ́sìn àwọn bàbá wa tí wọ́n lọ ní tí wọ́n fi kalẹ̀ fún wa ní tó jẹ́ nǹkan ẹ̀tọ́ ìdájọ́ fíkìrì tó fi kalẹ̀ fún wa gbogbo ọ̀dàrú wọ́n lẹ́sẹ̀ wọ́n ní ẹ̀rí lórí tọ́jú wa inú ẹ̀ náà tọ́jú wa fún wa níbi ká ṣàdúrà níjẹ̀mọ́ ẹ̀ka Al-Qur'ani níjẹ̀mọ́ kábíbẹ̀ lọ́hùn àwọn sàlàfíà ní bídíà ni wọ́n ní haram wọ́n ní kò dáa wọ́n sì àbí mọ̀lì kí lọ́dọ̀ wa àwọn bàbá ló dáa wọ́n sì lẹ́rìí wọ́n láti sí wọ́n sì lẹ́rìí tán gbẹ́sẹ̀ lé tó sì dé dálàfíà ẹ má jà wo kíní yẹn ràn ẹ má jà wo kíní yẹn ràn ọ Ọlọ́run ṣàánú wa yóò sì dé ó ti wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.